tún ti débi ṣe èmi àpèdè ara mọ̀ pé ta ná ìlàyé aláwùrà bí má padà lẹ́yìn mi ó jàre ó di ilé ẹni bí ẹni ńlá ti ṣe ńlá àdọ́gbadélẹ̀ láàrin obìnrin olóríire ni Àbíkẹ́ gbéranlẹ̀ odi ìdè ojúmọ́ rẹ ló mọ́ sílé ayé Zainab okú ọdún o Ìdòwú Ògúnyẹdùn àṣeyísà mọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe lágbára Ọlọ́run ọba aláṣẹ Z exclusive ìgbà rẹ tí wọ́n wù wá Ẹlẹ́dùmarè oníjàkọ́ ọ̀rámáyé Ìdòwú ògbó àbẹ̀yìkẹrẹ létí ẹlẹ́sà odò máa gbọ́ ìwọlá àrígbèjì ìbáṣeré àrẹ́jì ìrẹ́kọ́nẹ́mọ́sù ẹ̀ṣọ́ ìbejì tí kì í gba rẹ́dẹ̀rẹ́dẹ́ Ìdòwú tó wà lódò tí gbogbo ọkùnrin yọwọ́ ọ̀ṣẹ́ ẹni Àbíkẹ́ bá gbà tiẹ̀ lóṣorí ìrẹ́ kórìjọ ọpẹ́ láyé bí tiẹ̀ bá ń jámọ̀ mi kan rárá rọ́mọkẹ́ ló rán mi wá bí Alimat ní máa kí ọ nígbèdè mẹ́jọ òkú ayẹyẹ orí kádùn kó má fẹ́ lé ìṣòpin lágbára Ọlọ́run ọba ó dilé àwọn bàbá tó bí yín lọ́mọ mo ní sẹ́ mọ̀ ní sóní abẹ́ yẹn ni ọmọlé láwọ̀ rẹ̀ ọmọ ọlánìyàn máa gbóhùn ẹnu mi ọmọ sọgbódìlé sọgbẹ́dì ìgboro sọ àtàndọjà ẹ̀yin lọ́mọ sọgbódì ìgbẹ́jọ́ ni wọ́n kìran bàbá tó bí yín lọ́mọ ọmọ Òṣogbo òrò kí ọmọ àsálà ń bárọ̀ níbẹ̀ lọ́ṣogbo lọ́ṣogbo ṣe wù ní lọ Ọ̀ṣun bẹ lọ́ṣogbo nílé bàbá yín ṣe wù ní lọ Àbíkẹ́ o àtàrúgbò àti mọ̀jẹ̀sí ọjọ́ súnlé mọ̀ lọ́ṣogbo ni ọmọ yẹ̀yẹ́ àtẹ́wọ́gbẹ̀já èṣúrú ni wọ́n jẹ̀sùn lọ́ṣogbo àkàrà lẹ́mí jẹ̀sùn níjẹ̀ṣà Àbíkẹ́ èṣúrú bàǹbà lẹ́fí ṣe ní lálejò balẹ̀balẹ̀ nílé bàbá tó bí yín lọ́mọ Ìdòwú ọmọ Adélékè Ládésolú níyàn ọmọ ẹ̀yà ti ṣekú pẹ̀mú ńlẹ́ ọmọ rẹ̀ pẹ́tà o ààrẹ pẹ́tà wọ́n gbà á Àbíkẹ́ bàrẹ̀ mi bá pẹ̀tà má ṣe gbà á lọ́wọ́ mi ọmọ yẹ̀yẹ́ àtẹ́wọ́gbẹ̀já ó dilé àwọn ọkọ rẹ̀ lẹ́kọ̀ọ́ arómi sálẹ̀ gbẹ̀lẹ̀ tí omi ọmọ nísẹ́rẹ́ ọlọ́kọ̀ wọn máa fa àwọn dòmù ọmọ gbàmùgbàmù onílẹ̀ odò ọmọ gbàmùgbàmù odò tí ó sì é yájú sí ọmọ ara bá ń bí ojú omi ta ló lálàgbà lúbú bàbá omi kómi ta ló làkàbà túbú bàbá odò òkodò orí òòṣà ni ó ṣẹ mọ́sẹ̀ kútẹ́rẹ́ òòṣà gbòbí kútẹ́rẹ́ gborí nílé àwọn ọkọ rẹ̀ ọmọ àrídẹ́sọ̀pọ̀ lé ọmọ àtúpàtúkàrà àwọn àtúnṣe ó ń jóni lọ́wọ́ wọn àfi banú bá fíjú lẹ́yìn báwọn ọjà àwọn arìn gbẹ̀ndẹ́kẹ́ ọ̀bùnwọ́jà àpáṣẹ òsì onílé àwọn ọkọ rẹ̀ lẹ́kọ̀ọ́ lé aya Fádípẹ̀ ibùjókòó rẹ̀ ò ní burú fún ọyọ́mọdún ni kò ní kan mo rọ́mọ kẹ́ ní pẹ́pẹ́pẹ́ lówó ṣe ní àárọ̀ o àtẹ̀pẹ́ ẹlẹ́sẹ̀ ń tẹ̀ ná ọ̀tẹ̀lẹ̀ yí pẹ́ lágbára Ọlọ́run ọba aláṣẹ Z exclusive ó mọ̀ ọbẹ̀ ní ọbẹ̀ níbẹ̀ sún àtẹ́lẹsẹ̀ abẹ́ ẹ̀nà pẹ́pẹ́ òjòjò oníṣòwò kó má lè nájà kókó lára ọ̀tá máa lè kò sí bó o ṣe lè pẹ́ lé ayé tó onímọ̀sáré ọmọ lágbára Ọlọ́run ọba orí o àtẹ̀tẹ̀ gbẹ́ ní kù forí ìṣá orí rẹ̀ onígbà bọ̀dẹ̀ ibi lágbára Ọlọ́run ọba ìgbà ọdún kan. ilé owó là ń lọ ó di ilé láwọ̀ rẹ̀ ọ̀dẹ̀dẹ̀ owó là ń rè ó di ilé láwọ̀ rẹ̀ ibi ààrẹ mú fìdí balẹ̀ pẹ̀rẹ̀ lọ́mọ